mọ́sálásí àti ilé Ṣàngó wọ́n fara tira wọn báyìí kọ́kọ́ wò báyìí mọ́sálásí ní báyìí lọ́yọ̀ọ́ kọ́ máa wò mọ́sálásí nìyí o mọ́sálásí rè o ilé Ṣàngó rè o tó ti rí mọ́sálásí lọ́sùn wá wo ilé Ṣàngó ẹnu ọ̀nà yìí nítorí tọ́lá fún ẹ̀yọ́ tó di adé níbi tó gbàjáde rè níbi tọ́lá fún ẹ̀yọ́ gbàjáde rè kí mo fẹ́ kó mú bẹ́ẹ̀ tó wá rí mọ́sálásí rè á kì í ràn jímọ̀ bẹ́ẹ̀ lónìí oníṣàngó ní jáde kò ní nílùú kò ní sí kankan o wọn bára wọn jà rárá wọn di stọọfù wa rí bí tá a fi ń kírun wọn má sùkò tá a máa kírun wọn ní dí wa lọ́wọ́ tó wá rà wọn Ṣàngó náà rè sátọ̀dé níjọ́ ẹ̀sìn wọn kò ní tọ́ka mùsùlùmí pẹ̀lú wọn o wọn bára wọn jà rárá so tó wá rí fọ́nẹ́tì tó wà ń bẹ̀ ni pé tó bá kó mọ́sálásí ọ bọ̀ sí ilé Ṣàngó tó bá kó ilé Ṣàngó ọ wá bọ̀ sí chọ́ọ̀chì àtà Baptist church nìyẹn o ti rí church ni o wọ́n jọ tira wọn ni àwọn méjèèjì bẹ́ẹ̀ ṣe wà yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta Aláàfin ọba wọn parí ìjà rẹ̀ Aláàfin kò pé mùsùlùmí kò pé oníṣẹ̀ṣe báyìí kò pé àwọn kírísítẹ̀nì pé yẹ jẹ́ ẹjọ́ kó abẹ́bá yẹn parí ìjà rí kò ṣẹlẹ̀ rí lọ́yọ̀ọ́ nínú ìlú Kòso yìí nínú Kòso bí Ṣàngó wọlé sí kò ṣẹlẹ̀ rí tọ́ba wá wùwọ́ kẹ́nìkan jókòó sọ online kó ní àwọn kìrìsìtẹ́nì yẹn ẹ má bá wọn ṣe o kẹ́nìkan jókòó sọ online kọ́mọ ní oníṣàngó yẹn ẹ má bá wọn ṣe o àbí kó ní tẹ̀sẹ̀ kan náà dìde kọ́mọ ní ẹ má bá wọn mùsùlùmí ṣe o ò ń ṣera rẹ ni àwa ti wálé ọdún báyìí àwọn ọ̀rẹ́ wa tí wọ́n jó Ṣàngó akíra wa àjà àwọn kìrìsìtẹ́nì akíra wa àjà kò síbi tí a gbà tá a ṣera wa o ọwọ́ mẹ́kọ́ tí mo fẹ́ kó mú ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí nínú àwọn mùsùlùmí nínú ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí nínú àwọn oníkìsẹ̀sí tẹ́yin náà ń pèpè sójú ọ̀nà tẹ̀sí àtẹ̀yin pásítọ̀ tẹ́yin náà ń ṣe ìṣẹ̀ṣe ó láwọn tí wọ́n bá bá yín kírun tí wọ́n bá yín sọ̀rọ̀ alánàbí ilẹ̀ kẹ̀rí ní ẹ má bu Ọlọ́run wọn ẹ má bá wọn bú ní Ṣàngó ẹ má bu oníṣẹ̀ṣe ẹ má bá wọn bú Ọlọ́bàtálá fàyẹ̀súbù lọ́ọ̀ àdíwọ̀n bẹ̀gẹ́rì àìlùmí káwọn náà káàbà máa bú Ọlọ́run ọba yín bẹ̀gẹ́rì àìlùmí tó lè jẹ́ kí wọ́n nímọ̀ nípa Ọlọ́run ọba yín ẹjẹ́ sọ kíríkà fẹ́yàn àfáà tẹ́wọ́n fáwọn oníṣẹ̀ṣe dẹ̀dẹ̀dẹ̀ láǹfà míì yóò ní òun náà ń ṣẹbọ ní ó ṣe kíní kan ní ẹbọ lè yára ya rẹ̀ mọ́ sí àbí ẹjẹ́ sọ kíníkà fún yọ́ máa lè èèyàn ó ní mọ́ búya rẹ̀ tó náà ní yarí o wọ́n bá búya mi ní ìsìn èmi náà ń fà kíkọrí tí ń yarí mọ́ lọ́wọ́ fayasubu Allah adiwan bighairi ilmi kánà mọ́ bú Ọlọ́run bá yín ẹgbẹ́jọ bá ti ń bú Ọlọ́run tí a ń bú àlá tí a ń bú ànàbí àwọn náà yarí o àmọ́ èèyàn àfáà ẹ má kọ́kọ́ bú wọn kazalika zayyana likulli ummatin amalahu ẹ̀yin mùsùlùmí ẹjẹ́ sọ kìíní kan fún yín lónìí bínú tí wá ṣe ń dùn pé bá ṣe ń kírun àríṣẹ́ṣe bá ṣe sẹ́sà látú àríṣẹ́ṣe kùránì ti làákalẹ̀ ó ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan oníṣẹ̀ṣe ní oní kìrìsìtẹ́nì ní ó ní sẹ́sà àwọn náà bá ṣe iṣẹ́ wọn gangan jẹ́ ṣe yẹn mọ́ sí lọ́sọ̀ fúnra wọn mọ́ pánlé oní ọmọ bàbàrà jù lójú wọn bí ìsìlámù sí bàbàrà lójú wa ó ní sẹ̀sẹ̀ ọmọ bàbàrà lójú àwọn oníṣẹ̀ṣe ó ní bíbélì ọmọ bàbàrà lójú oní bíbélì o ẹ mọ́ wá bọ́ Ọlọ́run wọn ká mọ́ bọ́ Ọlọ́run ọba yín o thumma ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'maluna àtọ́níṣẹ̀ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kódà àtẹni tó lóhùn sí ẹ̀sìn kankan ila rabbihim marji'uhum ọlọ́ọ̀bá tó ní ayé tó lọ́run ọdún ẹ̀ lápadà sí o fayunabbi'uhum bima kanu ya'maluna àfá ojú òkú báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o ọgbọ́ kìrìsìtẹ́nì ojú òkú báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o oníṣẹ́ ojú òkú báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o home of peace láyé inú ìlú Kòso yìí ni àbára wa jà
kódà ìjà tó sọ kíní kan lónìí àwọn oníṣẹ̀ṣẹ̀ pọ̀ kẹ́kì ní mùsùlùmí àrùn ọba aláwo tó ti kéwú nígbà tí ò sí já àyàn àfọyà kọ́kọ́ polongo wa ná